káàbọ̀ sójú iléeṣẹ́ wa gẹ́gẹ́ bá a ṣe máa ń mú wá fún yín nípa àwọn àìsàn tí ń bá wa gbénú ara. Kì í ṣe èyí tí ń dá wa dùbúlẹ̀ nìkan láìsàn o, kì í ṣe èyí tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ rí pé èèyàn ń ṣàìsàn ìyẹn ò ní kọ́kọ́ o. Àìsàn pọ̀ tí ń bá wa fínra nú ayé, ẹlòmíì ẹ̀rí tí ó múra dáadáa tí ó ṣe é wò táìsàn sì máa bẹ lára rẹ̀. Yálà àìsàn kò rówó ná, yálà àìsàn kò bẹ́ẹ̀ pé àbáwọn àìsàn oríṣiríṣi tó jẹ́ pé kò ṣeé sọ fún yàn ó pọ̀ jáàntìrẹrẹ. Èyí tá a ti fẹ́ mú sọ lọ́jọ́ tòní òun náà ní pé àìsàn ìfètòsọ́mọ bíbí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ nú ayé tí ò yẹ kí wọ́n yẹ tálíkà nú ayé tá a wà yìí, ṣùgbọ́n gbà tá a bá ti bí kọjá ohun tó yẹ ká tọ́ wàá lọ wà dé àmà wá sáré kọjá ohun tó yẹ ká sá. Ìwọ tó yẹ kó o bí méjì kan pàdé mọ́, kó o mójútó méjì pẹ̀lú iṣẹ́ tó ń ṣe, ó wá di pé bó ti ń súnmọ́ ìyàwó rẹ ó kàn bímọ ni, bó ti ń súnmọ́ ó kàn bímọ ni. Àwọn ọmọ ìlú wa kó bùkátà bá ọ, ò lè tọ́mọ, ò gbádùn nú ayé ara ẹ. Eléyìí máa ń fa ìlú kúkúrú fún yàn gbà míì. Báwo la ṣe lè ṣe tá a fètòsọ́mọ bíbí tí ò ní mú àìsàn bá wa? Pẹ̀lú ìta lọ ṣe ilé ìwòsàn, obìnrin á lu nǹkan míì, yóò mọ owú yóò tún dá ìsàn síra rẹ̀. Eléyìí ò rí bẹ́ẹ̀ o. Báwo la ṣe ń fi ètòsọ́mọ bíbí nílẹ̀ adúláwọ̀? Bàbá wa ti tọ́pẹ́ ẹ̀mùtún káàbọ̀. Ẹ ṣé Alhaji Elétí Ọ̀fẹ́, adúpẹ́ lọ́wọ́ yín, adúpẹ́ lọ́wọ́ Elédùà lókè èyí tó jẹ́ kí ojúmọ́ tòní kó bá wa láyé, kó bá wa láyé, kó bá wa láyé rere. Mo kí ẹ̀yin olólùgbọ́ wa nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ ti ń wò wá wípé iná ò ní tán ní owó yín. Ọlọ́run ọba aláwòrán bí kò ní tán ní àlàáfíà. Àwọn màlẹ́kà abániṣe wọn á bá gbogbo wa ṣe, wọn á bá wa gbẹ́rù ayé wa dórí. Lónìí fún gbogbo ẹ̀yin tá ní àǹfààní tẹ́ ń wò wá báyìí o, ojú tẹ́ fi ń wò ojú náà ní fọ́, ọmọ aráyè ò ní gbojú náà lọ́wọ́ yín. Òrùka fètòsọ́mọ bíbí òun lélẹ́yìí o, Planning Familial Bag tẹ́ bá fi sọ́wọ́. Mo fi títóbi orúkọ tí Ọlọ́run jẹ́ fi bẹ̀yìn wípé ẹ bá mi rí iná pé ǹjẹ́ obìnrin náà ó ń ṣe nǹkan oṣù ẹ̀ lọ́wọ́ tí kìí ṣe pé ó ti lóyún lẹ̀mú ti ń gbà ná kó tó wá lọ sí ìsọ̀ òrùka yìí. Kó jẹ́ ìgbà tó rí pé òun ò lóyún, kò sóyún lára òun sì ń ṣe nǹkan oṣù òun déédéé ni kó lọ ra òrùka yìí, òrùka fètòsọ́mọ bíbí Planning Bag. Ọkùnrin á wọ̀ ọ́, obìnrin á wọ̀ ọ́, torí kíni wọ́n ní dán wò òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Òrùka fètòsọ́mọ bíbí yìí ọkùnrin gbọ́dọ̀ wọ̀ dá sọ́wọ́, obìnrin gbọ́dọ̀ wọ̀ sọ́wọ́. Ọwọ́ lèèyàn wọ̀ sí, èèyàn lè fi sínú ìka òsì. Tó bá ti fi sínú ìka òsì ẹ ó parí, kò léwọ̀ kankan o. Títí díwádìgbà tí o bá fẹ́ láti lé oyún òmíì, wàá ṣẹ̀ṣẹ̀ yọ kó lọ́wọ́, wàá lọ gbé sórí tébùlù, wàá fi nǹkan bò mọ́lẹ̀ síbẹ̀. Tó bá ti wá tún bímọ, tọ́mọ ẹ bá ti ń dàgbà ń bọ̀, wàá rí pé wàá tún fi nǹkan ẹ lọ́wọ́. Torí kíni wọ́n ní tó ya ọmọ ṣe o sì ń lọ palákàrà. Táwọn ọmọ bá dé sí ẹ lọ́rùn tó ọpẹ́ alákàrà, gbogbo àwọn ọmọ tó wà lábúlé ló máa sáré wá. Bàbá ṣòwò náà wà lápò ẹ láti tọ́jú ọmọ pípọ̀, ìyá wa ṣòwò wà lápò ẹ láti tọ́jú ọmọ pípọ̀. Ẹ rí pé púpọ̀ obìnrin ló ń lóyún tó ṣe pé àwọn náà tí wọ́n lóyún náà ló tún ń tọ́jú oyún, ló ń tọ́jú ọmọ. Ṣé kò wá yẹ ká fètòsọ́mọ bíbí? Torí náà mo bẹ̀ yín, òrùka fètòsọ́mọ bíbí kì í ṣe òrùka tó ṣe pé ìgbà tí èèyàn fẹ́ láṣepọ̀ lèèyàn fi sọ́wọ́, kó wà lọ́wọ́ ẹ ní every time, ní gbogbo ìgbà yẹn o lè lò rà kó kì í sọ́wọ́, kó wá lọ ra àwọn òrùka pẹlẹbẹ tí àwọn obìnrin máa ń wọ̀ ní ọ̀ṣọ́ yẹn, kó fi bò mọ́lẹ̀ sí ọwọ́ ẹ, kó wà lọ́wọ́ ẹ ní gbogbo ìgbà. Wàá rí pé gbogbo àwọn èròjà tó máa di kòkòrò tó máa tètè tabọ́ tọkùnrin láti doyún yẹn, òun ló máa kọṣẹ́ fún wọn, á máa kọṣẹ́ wọn. Ìgbà náà ò ní lóyún tí ò tí prógrámù ẹ̀. Torí náà ẹ jẹ́ kí gbogbo aká ní lọ́wọ́. Ọkùnrin gbọ́dọ̀ wọ̀, obìnrin gbọ́dọ̀ wọ̀. Kì í ṣe àsìkò tí èèyàn fẹ́ bá ọkùnrin ní àṣepọ̀ lèèyàn máa ń wọ òrùka fètòsọ́mọ bíbí, kó wà lọ́wọ́ yín ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ náà ni mo bẹ̀ ẹ̀yin ọkùnrin, ẹ̀yin bàbá wa tẹ́ wà létí gbọ́ báyìí o. Ẹ má sọ wípé tóbìnrin bá ti wọ̀ ó parí. Rárá o, tí ọkàn ò bá fi sọ́wọ́, kó òrùka náà sọ́wọ́, kí ìyàwó ẹ̀ kó fi sọ́wọ́, wàá mọ̀ wípé ìyàwó ẹ̀ wọ òrùka o, ṣùgbọ́n wàá fún un lóyún àìròtẹ́lẹ̀. Torí náà ẹni bá rìn jinlẹ̀ òun ló mọ̀ pé nǹkan wà tó ju nǹkan lọ. Òrùka fètòsọ́mọ bíbí ẹ jẹ́ kí gbogbo ọká ní. Alhaji máa sọ àwọn ibi tẹ́ ti máa rí àwọn nǹkan wàrà ní orílẹ̀-èdè Togo yìí fún àǹfààní tiwantiwa. Ẹ ṣé mo dúpẹ́. Tó òun lẹ ti láǹfààní tẹ́ ti gbọ́ láti wa Dr. Tèmítọ́pẹ́, ọmọ ọ̀dọ̀ àgbà Mastizan, òun náà ni ti gbọ́ yìí
nípa òrùka ìfètòsọ́mọ bíbí. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ bùkátà náà ni ó mọ̀ mú wá, ẹ jẹ́ ká rò ó ká tó ṣe é. Eléyìí òun náà ni òrùka ìfètòsọ́mọ bíbí. Tẹ́ bá ṣe tán tẹ́ fẹ́ rà ẹ ní àǹfààní láti kàn sí wa, tàbí tẹ́ bá ti pè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 99552183 90330795 àti 90066361. Ẹ jẹ́ á jọ fètòsọ́mọ bíbí káyé wa kó lè dáa. Ǹjẹ́ a tún máa nípàdé lórí àkọ́tún ètò. Ẹ ṣé o.